bó o ní ìrìn àjò ọmọ náà ṣe jẹ́. nǹkan tó ṣẹlẹ̀ mẹ́rin pé èmi àti ìyẹ́ ẹ̀ la jọ mọ́ra so àmọ́ra ńgbà tí mò ń gbé ní ìgboro. ẹ bá mi yí ìjẹ́ ká láti rí ojú ẹ̀ ìpàkó ẹ̀ bọ̀dá láti so bọ̀dá láti. so ìgbà tó di last year ó wá pè mí wọ́n wá ní pé mo sọ fún wọn mo ní à ń kó lọ sáìtì wa wọ́n wá ní pé kí n jọ pé ṣé Esther lè wá sọ́dọ̀ mi mo wá ní pé kò sí wàhálà so òun àti ọkọ ẹ̀ tó ẹ̀ṣẹ̀ ń fẹ́ ó wá gbé ọmọ yìí wá sí ọ̀dọ̀ mi ní inú oṣù kẹsàn-án ọdún tó lọ ló gbé wá sọ́dọ̀ mi nígbà tó wá di December ó wá ní on the 18 a máa ń pe àwa bọ̀ tí kó tó di pé ó gbé wá yẹn mo ní kó pe dádì ẹ̀ ó wá ń dádì ẹ̀ ò sí Nàìjíríà so ó wá fún mi àjọ ó pe nọ́mbà dádì ẹ̀ fún mi èmi náà pe nọ́mbà ẹ̀ àjọ dádì ẹ̀ náà wá ń bá mi sọ̀rọ̀ but nígbà tó wá di bíi February ni dádì ẹ̀ pè mí pé ó dàbẹ̀ ń pọ́n náà kún ọmọ Nàìjíríà ní gbogbo tiẹ̀ lóun wà yìí pé torí mo lè mọ́ rí òun bá sọ̀rọ̀ o mo dẹ̀ pé ìyẹ́ náà wá ní ó ní ó ti pé òun kò sí wàhálà èmi àti ìyẹ́ ẹ̀ dẹ̀ máa ń sọ̀rọ̀ bó ṣe di March nìyẹn torí March ló sọ pé òun gbé lọ sí school nígbà tó di March mo déédéé rí i pé ó ti fi nọ́mbà mi ó ti lọ block ẹ̀ gbà tí wọ́n á sọ fáwọn èèyàn pé mi mọ̀ rí ìyẹ́ Esther pé mọ̀ náà wá ní sọ àwọn èèyàn wá sọ fún mi pé kí wọ́n wá fún mi kóòdì kan wọ́n ní pé kí n fi ṣí nọ́mbà mi tó block yẹn mo wá tún pè gbà tí mo wá pè ó wá lọ so bó ṣe wá lọ mo wá pè ó bá ní bó ṣe gbóhùn mi báyìí bó ṣe yọ síìmù nìyẹn. ìyá ọmọ yìí. bẹ́ẹ̀ ni sà. tọ́gbọ́n ọmọ ìwádọ̀ yín. Jésù Kristi ń gbọ́ bó ṣe yọ síìmù yẹn bó ṣe yọ síìmù yẹn ẹ̀rù wá bà mí pé mo á ní ibo ni mo fẹ́ wá mo dẹ̀ ní nọ́mbà àbúrò ẹ̀ kan lọ́wọ́ àbúrò ìyẹ́ mo ní nọ́mbà ẹ̀ lọ́wọ́ so mo á ní bo mo á fẹ́ wá ẹni yìí sí tó dẹ̀ sọ fún mi pé àwọn ti kúrò níbi tí wọ́n wà tẹ́lẹ̀ pé ọ̀dọ̀ ìyá ọkọ ẹni tó ẹ̀ṣẹ̀ fẹ́ ó ní ibẹ̀ làwọn ló ń gbé òun ò dẹ̀ fẹ́ kí ìyá ọkọ yẹn kó rí ọmọ yìí mọ́ òun ò dẹ̀ fẹ́ kí àwọn fámìlì ọkọ òun mọ́ òun orúkọ ìyẹ́ Sàléwá Motúnráyọ̀ orúkọ bàbá ẹ̀ David Kọ́láwọlé òun ni orúkọ bàbá ẹ̀. ẹ jẹ́ àwọn fọ́tò wọn. ó wà ní mo ti òní fọ́tò so pancake. so ńgbà tó kó tó tẹ èmi ò tẹ wá ríro but nígbà tó wá di last week bọ́mọ yìí ṣe sick nìyẹn ẹ̀rù wá bà mí gbogbo àwọn èèyàn wá ń sọ fún mi pé. ọmọ Nàìjíríà ẹ bá mú fọ́tò yìí ẹ bá ń fẹ́ káàkiri ojú ọ̀nà èrè ọ̀nà ẹ bá ń fẹ́ káàkiri abíbọmọ́wò abojú sọ́ńpá ẹ bá ń fẹ́ káàkiri ẹ bá ń fẹ́ káàkiri ọtúbù lẹ́gẹ̀ẹ́ òde ní ẹlẹ́bàtúlẹ̀ rí ètè abíbọmọ́wò abojú sọ́ńpá ẹ bá ń fẹ́ fọ́tò yìí káàkiri ẹ bá ń fẹ́ káàkiri ọmọ gẹ́gẹ́ rí pé ẹ bá ń gbójú ọmọ gẹ́gẹ́ rí inú ọmọ ń dùn ọ̀rẹ́ rí bó ṣe ń sọ ẹ̀wọ̀n kẹ́ ọmọ gẹ́gẹ́ rí ó sọ oríire ìwà ọmọ yìí ó sọ oríire àbúmọ̀mọ́wò àbójúsọ ń pa ẹ bá ń gbé ẹgbójú ẹ̀ olóbí ọmọ tá à ń wọ̀ yẹn olóbí ọmọ yẹn ọwọ́ akọ ọmọ yẹn lẹ̀ nítorí ìpọ́fẹ́ lọ lọ́kọ òun ọ̀fẹ́ kí wọ́n mọ ọmọ yẹn mọ òun àwọn abiagbalẹ̀ yìí ó sì gbà tó lọ ṣe fún ọ tó bá gbójú ọmọ òun inú mi dùn ọmọ ṣe rẹ́rìn wo ọmọ rẹ́rìn mi wọ́n ọmọ ẹ̀ ò ní sunkún ó ká ẹ̀ láyé ó wojú ìyá rẹ̀ pé olójú sún páwẹ̀ ní lóòótọ́ ọkùnrin gẹ̀ẹ́tì ẹ̀ o ọwọ́ akọ ọmọ ilẹ̀ tìyá yìí ọwọ́ sá lọ ìyá yìí wá pé ẹ̀lọ́ ó gbóhùn ìyá yìí ó sì yọ síìmù dànù lórí fóònù ìwọ ọkùnrin tó ń gbé kí tó wá bá ọ gẹ́gẹ́ bí ọkọ tuntun ọmọ rẹ̀ tó kọ́ lẹ́rẹ̀ẹ́ o ọmọ rẹ̀ tó kẹ́lẹ̀ tó fi sáwá bọ̀ rẹ̀ o bóun ẹ ṣe jẹ́ sí madam. èmi ò tiẹ̀ mọ̀ rí. ẹ mọ̀ rí. ọmọ Ìbàdàn ní Èkìtì lèmi. Èkìtì lẹ́yìn Ìbàdàn lóhùn. bẹ́ẹ̀ ni but ìgbà tí mo wá rí condition ọmọ yìí bó ṣe rí òun lèmi fi ní pé kó máa gbé bọ̀. pé kó máa gbé bọ̀ jẹ́ bàbá yìí ní pé ká mú lọ sí school. ọbọjú mi jẹ́. bàbá yìí ní ká mú lọ sí school mo mú lọ sí school ìyá ẹ̀ wá pè mí ó ní kí ló dé tí mo fi mú lọ sí school ó ní kí lélẹ́yìí fẹ́ ṣe kí ló fẹ́ fi ìwé ṣe ó ní ẹ jẹ́ kọ́ ọmọ yìí lọ sí school ó dẹ̀ lè sọ̀rọ̀ tó bá ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣé wo yẹn ẹ lè mọ̀ pé irú ọmọ yẹn ló ń sọ̀rọ̀ so ọjọ́ tó sọ fún mi pé àkànmọ́ mú lọ sí school mo bú sẹ́kún pé
ọmọ tó ń sọ tó bá ń kọrin ẹ̀ lè mọ̀ pé Esther ló ń kọrin. wow. tó bá ń kọrin bọ́mọ yẹn bá ń kọrin ẹ̀ mọ̀ wò pé àtà ló ń kọrin nínú ilé so òun ni mo fi wá wò pé kó má wọrí. ó lè sọ̀rọ̀ dáadáa. ó ń sọ̀rọ̀ ẹ béèrè lọ. ó lè lo apá rẹ̀ ọwọ́ ṣiṣẹ́. ọwọ́ kan ló ń ṣiṣẹ́. bẹ́ẹ̀ ni sà. ọwọ́ ọ̀tún àbí tá àlàáfíà. ọwọ́ ọ̀tún. jẹ́ gbọ́wọ́ rẹ sókè Esther. ọwọ́ eléyìí. olóńdò ó yá gbé sókè gbé ọwọ́ ọ̀tún ẹ̀ sókè. ó ń jẹun fún rẹ̀. ó ń jẹun fún rẹ̀. bẹ́ẹ̀ ni kò hàn mú lọ sí skul rí ọ̀dọ̀ mi mo ti mú lọ sí skul ìgbà tí mo mú dé skul ni mo wá pè bàbá ẹ̀ sanwó ẹ̀ o mi ì lè parọ́ o bàbá ẹ̀ sanwó ẹ̀ nígbà tí mo mú dé skul but ìgbà tí ìyá ẹ̀ wá pè mí ó ní pé kí ló dé tí èmi fi mú ọmọ lọ sí skul mo ní kán jẹ́ kó lọ skul ọmọ tí ò lọ skul rí tí ó dẹ̀ mú pẹ́ńsù ọwọ́ kan yẹn ó dẹ̀ fi ń kọ nǹkan pé kán filẹ̀ but ìyá ẹ̀ ní pé rárá pé kán mọ̀ mú lọ sí skul mo dẹ̀ dá padà sílé torí àwọn ọmọ tèmi ló máa ń mú lọ mo dẹ̀ dá padà. Esther sọ lè kọrin fún mi ó yá kọrin fún mi. Alájí tẹ bá rọmọ yìí nígbà tán mú wá. ó wò yí ká orí pé ọpẹ́ yẹ bàbá. ṣé o tún lè kọ́ mí fún mi. ó yá kọ́ mi fún mi. Oh, it's all right. It's all right. Mo rójú yín rí. Fàṣàdé níbi táwọn onípa kó tẹ́ kó wọn lọ wọ́n ti kú bẹ́ẹ̀ báyìí. Wọ́n wà ń bẹ̀. Ẹ fẹ́ kó wá gbé ọmọ yìí. Bẹ́ẹ̀ni sà. Torí kí ni. Last week ó sick gan. Tó sick tí gbogbo àwọn èèyàn sọ fún mi pé kí n gbọ́mọ yìí padà ó lè di wàhálà torí mo ti lọ rìpọ́ọ̀tì yẹ̀ gan ní station nígbà gbọ́mọ yẹn ṣe sick mo á wò pé kó mọ̀ lọ di wàhálà ẹni tí mi mọ́ lemon-net kó mọ̀ di pé bóyá kìíní mo lọ rìpọ́ọ̀tì ní station but ìgbà táwọn ọlọ́pàá lọ sàn ṣe làwọn èèyàn ń sọ fún mi pé lọ Àgídìgbò so ló jẹ́ kó wá gbọ́mẹ̀. ọmọ yẹn sì ń wù mí. ó ṣubú ni bó ṣe wà yẹn ibi àpá máàkì tẹ́ ẹ rí yẹn ó ṣubú lórí ibi táwọn ọmọ àdúgbò tó rán mọ́ bá ṣeré màá ní kán gbé lọ síta so ó wá orí ibẹ̀ wọ́n wá fẹ́ fà báyìí ló forí yẹn ṣubú gbà tó ṣubú yẹn mo snap ẹ̀ mo send ẹ̀ sí mọ́mí ẹ̀ kò dáhùn kò tiẹ̀ kódà kò wó. ó fẹ́ kó kú ni. kò wó so èmi náà dẹ̀ lágbára ẹ̀ mọ́ èmi ọlọ́run ló ń bọ́ gbogbo wa kó wá gbé nǹkan ẹ̀. kí ló Esther mo like ẹ ṣé wọn náà like mi o like mi mo like ẹ gan yeah I like you wọn àṣẹ. àwọn jẹ́ kọ́ ọmọ yìí padà sọ́dọ̀ ẹ̀ mọ́ tọ́mọ yìí bá padà sọ́dọ̀ ẹ̀ yóò sọ ọmọ yìí léṣe o. ó tiẹ̀ ti sọ fún mi gan nígbà tí mo ní ó ṣe skul ó sọ fún mi pé kí n máa dọ́gbọ́n gbowó lọ́wọ́ dádì ẹ̀ pé òun máa pe ẹnìkan pé ó máa wá gbé mo wá ní èmi ò lè ṣerú ẹ o èmi ò lè ṣerú rẹ ní tèmi o tí ọjọ́ tó bá ti wá gbé báyìí màá ṣe fídíò rẹ tí màá sẹ́ǹdẹ̀ sọ́kọ rẹ màá dẹ̀ sẹ́ǹdẹ̀ sí gbogbo àwọn èèyàn máa mọ̀ pé o ti wá gbé nǹkan rẹ but kí wọ́n máa dọ́gbọ́n gbowó lọ́wọ́ ọkọ rẹ pé ọmọ lọ skul kó wá ti gbé nǹkan rẹ ti ra bóyá o fẹ́ lọ fi so oògùn owó ni mi mọ nǹkan tó fẹ́ fi ṣe mo lè mi ò lè ṣerú ẹ so bó ṣe jẹ́nu nǹkan tèmi fi wá nìyẹn. ẹ jẹ́ kí n wo àárín ọ̀sẹ̀ yìí bí ìyá rẹ̀ bá yọjú tí ò bá wá yọjú ẹ máa ń gbé padà wá. Okay sir. tẹ́gbọ́n tí ò bá ti yọjú ẹ bá ń gbé padà wá bí ẹ bá yọjú náà ibi ni kí ìyá rẹ̀ mọ̀ bọ́ o tó bá wá bá yín lé kọ́mọ bọ̀ lágídìgbò ni o ṣe ti gbọ́. Yes sir. ẹ dìde. ẹ ṣé sir. Esther love you.
pẹ̀lẹ́ ó ṣoríire o yóò dáa fún ọ o ò ní ṣerú ẹgbẹ́ o. You want to say something? You want to say something? ó fẹ́ sọ̀rọ̀ ó yá talk say it. You want to drink water? ó yá ẹ bá gbé ẹ bá gbé tèmi ló fẹ́ mu ẹ bá fún. ẹ máa bá a gbé ètò òkú tán.